mo ti tò ìṣúra mi jọ sílé ògo ìwọ ńkọ́. Mo ti tò ìṣúra mi jọ sílé aláyọ̀. Ó dájú pé wọ́n láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. Ilé ológo ìṣúra mi wà níbẹ̀ ó dájú. Ilé aláyọ̀ ìṣúra mi wà níbẹ̀ ó dájú. Ní paradíṣe o ìṣúra mi wà níbẹ̀ ló dájú. Ìwọ ńkọ́. Mo ti tò ìṣúra mi jọ sílé ògo. Mo ti tò ìṣúra mi jọ sílé aláyọ̀. Ó dájú pé wọ́n láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. Bíbélì ká máa tò ìṣúra wa sí òkè ọ̀run lọ́run níbi tí olè kò ní lè gbé. Níbo ni wọ́n tò ìṣúra rẹ sí? Ǹjẹ́ ọjọ́ mọ̀ pé ẹlòmíràn kò ní ju ayé yìí lọ? Tó bá dẹ̀ ti fi ayé sílẹ̀ ó ti tán náà ni. Ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run a ní ìrètí pé lẹ́yìn ayé kan tún wà níbi táwọn ti máa bá Kristi jọba títí láéláé. Níbo ni wọ́n tò ìṣúra rẹ sí? Àwa ń ṣojúṣe wa o. Àwa ń ṣojúṣe wa o. Ǹjẹ́ ò ń sọ ìdámẹ́wàá rẹ̀? Ǹjẹ́ ò ń sọ ní pípé? Ǹjẹ́ ò ń sọ rẹ̀? Ǹjẹ́ ò ń gbé ìgbé ayé wa mímọ́? Ǹjẹ́ ò ń gbé ìgbé ayé wa bí Ọlọ́run? Ǹjẹ́ ò ń gbé ìgbé ayé ẹlẹ́ṣẹ̀? Ǹjẹ́ ò ń pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́? Ǹjẹ́ ò ń yàgò fún ẹ̀ṣẹ̀ àti èṣù àti iṣẹ́ rẹ̀ gbogbo? Ǹjẹ́ o rọ̀ mọ́ Ọlọ́run tipẹ́tipẹ́? Ǹjẹ́ o ṣe ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè mi sí ẹnìyẹn. Ohun tí a bá ṣe láyé èrè máa wà fún un. Ó ní àwọn oníṣẹ́ aláìfarahàn níwájú ìtẹ́ Kristi láti sọ ohun tá a ṣe nínú ara, láti jẹ èrè ohun tá a ṣe nínú ara, ìbá ṣe rere ìbá ṣe búburú. Ẹjọ́ ń bẹ lọ́run àròdákẹ́. Bẹ́ẹ̀ni àṣegbé máa sí láyé o, ọ̀rẹ́ o ìgbẹ̀yìn ní kóró. Ènìyàn máa gbìyànjú bẹ́ẹ̀ nínú tó bá fúrúgbìn ló máa ká. Kó pẹ́ títí kó fi ká àgbàdo. Wọn ènìyàn bá ti gbìn òun ló máa ká dandan. Wàá jèrè iṣẹ́ rẹ̀ àwẹ̀ mi, máa jèrè iṣẹ́ mi o. Irú iṣẹ́ wo ló ń ṣe? Bẹ́ẹ̀ni sọ pé a ti fi lílẹ̀ fún èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn yìí ni ìdájọ́ ni. Iṣẹ́ owó wọn tẹ̀ wọ́n lẹ́yìn, tó bá ti kú kò sí àtúnṣe mọ́. Ìyanu máa pọ̀ lọ́run o. Àwọn tá a rò pa máa bá níbẹ̀ a ò ní rí wọn níbẹ̀. Àwọn táwọn ti ẹ̀rù kó máa débẹ̀ la máa bá níbẹ̀. Ìyanu kẹta ni pé èmi àti ẹ a máa débẹ̀ lórúkọ Jésù. Jésù Olúwa ó ní kì í ṣe gbogbo ẹni tó ń pè mí ní Olúwa Olúwa ní ó wọ ìjọba ọ̀run bí kò ṣe àwọn tó ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ǹjẹ́ ìwọ ń ṣe ìfẹ́ bàbá rẹ̀ tí ń bẹ ní ọ̀run? Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọjọ́ yẹn àwọn kan máa wá bá mi wípé lórúkọ rẹ̀ alẹ́ ẹ̀mí èṣù jáde, ají òkú dìde, akọ́ mega church 10,000 seater church 100,000 seater church. Olórí kúrò lọ́dọ̀ mi ò mọ̀ ẹ́ rí oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ǹjẹ́ o ṣiṣẹ́ òdodo àbí iṣẹ́ ẹ̀ṣẹ̀ ló ṣe? Gbogbo ayé ló mọ̀ ẹ́ pé èèyàn Ọlọ́run ni ẹ́, ṣùgbọ́n Ọlọ́run rí pé kì í ṣe ẹni òdodo. Ó rí pé ìkà ni ẹ́, ó rí pé oníṣẹ́ ibi ni ẹ́. Ọlọ́run ló kọ sí mi lónìí o. Ó ní kó jáwọ́ tó bá wo ìwé ìfihàn orí 22 verse 11 to 12. Ó ní ẹni tí ó ń ṣẹlẹ́bi kó máa ṣẹlẹ́bi nìṣó. Ẹni tó ṣe aláìṣe òdodo kó máa ṣe nìṣó. Ó ní ẹni tó ń ṣe òdodo kó máa ṣe nìṣó. Ẹni tó ń ṣe mímọ́ kó máa ṣe mímọ́. Ó ní èmi bọ̀ kọ́kán. Èrè mi bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Ǹjẹ́ ìwọ ń ṣiṣẹ́ ìjọba ọ̀run? Iṣẹ́ wo ló ń ṣe? Yẹ iṣẹ́ ọwọ́ rẹ wò. A ò yẹ iṣẹ́ rẹ wò, a ò bẹ iṣẹ́ rẹ wò. Kò tó wọlé ògo, a ò bẹ iṣẹ́ rẹ wò. Lórúkọ Jésù ẹ̀mí tí ń yí padà nítòótọ́ yóò wọnú èmi àti ẹ. Ẹ̀mí tí ń ṣiṣẹ́ ìjọba ọ̀run tí a ò fi ní gbèrè ìtìjú ní ọjọ́ náà yóò wọnú èmi àti ẹ. Ìwọ tó ń gbọ́ mi tó ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, jáwọ́ nínú ẹ̀ṣẹ̀, wá sọ́dọ̀ Jésù lónìí kí o fi ayé rẹ fún pátápátá. Yóò gbà ọ́, yóò sì tún ọ ṣe, yóò wẹ̀ ọ́ mọ́ tónítóní, yóò sì fún ọ ní agbára láti ṣe ìfẹ́ rẹ̀ lórúkọ Jésù. Àmín.